ọmọ Yorùbá ni mí. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Today we are talking about side businesses that can be done by students, workers, or anybody. Àwọn òwò tí a lè ṣe ní ẹ̀gbẹ́ fún àwọn ọmọ iléèwé, fún àwọn òṣìṣẹ́, àti fún ẹnikẹ́ni tí wọ́n kàn fẹ́ ní nǹkan míì tí ó mú owó wọlé fún wọn. Ẹ dẹ̀ mọ̀ pé láyé ìsìn gbogbo wa náà káṣẹ̀ ní 80% wa òun láti ní fóònù ńlá tí à ń pè ní Android. Ṣé ẹ dẹ̀ rí tẹ́ bá ti ní Android yẹn ní ọwọ́ báyìí, ilé iṣẹ́ kan lẹ gbé dání yẹn, kò sí òwò tí ẹ fẹ́ lè ṣe. Tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ máa láti kọ lẹ́tà, ẹ máa lọ post office lọ post ẹ̀ kẹ́lòmíì tó kí wọ́n tó gba lẹ́tà yẹn á fẹ́ tó oṣù 3 sí 6 sọdún kan. Ṣùgbọ́n nísìn nǹkan tí ẹ bá ti fi sí online báyìí sí ayélujára gbogbo èèyàn ló ti rí. Torí ẹ̀ ni mo ṣe mú fọ́nrán yìí wá fún wa lénìí. Àkọ́kọ́, video editing. Gẹ́gẹ́ bí ọmọ iléèwé àbí bí òṣìṣẹ́ tó bá ti ní fóònù lọ́wọ́, o lè ṣe video editor. O lè ṣe o. Ìdí tí o dẹ̀ fi lè ṣe ni pé àwọn app tí wàá nílò o lè download ẹ̀ sórí fóònù ẹ̀. Àwọn míì free, àwọn míì wàá sanwó táchẹ́rẹ́ fún. Ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ẹ̀ ń rí lórí fọ́nrán, àwọn míì a máa ní à ń ṣe content creator, video editor, àwọn wọ́n nílò wọn gan. Ẹlòmíì kò ní time. Bí èmi báyìí, mo léèyàn tó ń bá mi ṣe video editing mi. Èèyàn yẹn ó dẹ̀ máa gbowó. Kí o wá máa ṣe gẹ́gẹ́ bí ọmọ iléèwé, wàá ti lọ sí kíláàsì ní àárọ̀, tó bá ti dọ̀sán tó bá ní time díẹ̀. Nígbà míì dẹ̀ ni wọ́n báwọn timetable yẹn ṣe ń rí, o lè ní class 7 AM sí 8 AM. Ọjọ́ mi ó lè jẹ́ kíláàsì wákàtí 3 nìkan ni wà ní. Gbogbo ọjọ́ tó kù lẹ́yìn pé ò ń kàwé torí o gbúdọ̀ ṣe dáadáa, ìdí tán ṣe rán ẹ lọ sí ilé ìwé nìyẹn. Kí ló tó wá máa fẹ́ fi àwọn ọjọ́ ẹ̀ ṣe? O kàn fẹ́ máa wo fídíò lórí Facebook, lórí YouTube, lórí TikTok, kó máa rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Owó ò wọlé o. Kò bá jẹ́ pé àwọn òbí ẹ wọ́n fún ẹ ní owó bántabánta, ìwọ fún rẹ o nílò láti máa pa owó sí àpò ẹ̀. Ìdí tí video editing ṣe dá nìyẹn. Oríṣi èèyàn tó lè nílò ẹ̀. Àwọn content creators wọ́n nílò video editor. Ní ilé ìjọsìn wọ́n nílò video editor. Ní mọ́ṣáláṣí wọ́n nílò video editor. Torí gbogbo wa là ń fi nǹkan sí orí àwọn ayélujára ní òde òní tí a wà yìí. Iṣẹ́ mi tí o tún lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí ò ń ṣe ní ẹ̀gbẹ́, o ní content creator. Àwọn celebrities yẹn wọ́n nílò content creator. Nísìnyí tẹ́ bá lọ party, ẹ máa rí pé kẹ́ tó wọ party gan, ẹ ti máa rí àwọn content creator lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀. Táwọn èèyàn bá ń bọ̀ báyìí, èèyàn kan ti ṣe fídíò, ẹ ti máa rí wọn máa ṣe. Wọ́n á gbé fóònù, wọ́n á gbé wọ̀nyí lójú gan, máa ní kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ṣe ń jẹun báyìí, àwọn kan ti wá. Wọ́n ní ẹ rọra o, ẹ rọra gbé ṣíbí yẹn sẹ́nu. Ó yá kí lẹ fẹ́ sọ nípa oúnjẹ wa. Wọ́n ti fi fídíò, wọ́n ti fi ń yà yín. Àwọn content creator nìyẹn. Bó dẹ̀ jẹ́ pé o fẹ́ ṣiṣẹ́ fẹ́yàn, o lè ṣiṣẹ́ fára ẹ̀. Díẹ̀díẹ̀ náà ni. Ibi pẹlẹbẹ láti mọ̀lẹ̀. Kó tó mọ̀, YouTube á máa sanwó fún ẹ. Facebook á máa sanwó fún ẹ. Wàá bẹ̀rẹ̀, o lè bẹ̀rẹ̀ pẹ̀lú vlogging. Kí mo wá ṣe lénìí, mo lọ class. Ṣé rí lecturer báyìí bó ṣe máa ń ṣe lélẹ̀. Kí la ṣe lénìí, mo bá customer sọ̀rọ̀, o gbọdọ̀ ṣe ojú customer rẹ o. Torí customer rẹ bá lọ report ẹ pẹ́rẹ́ bá iṣẹ́ bọ́ nìyẹn. Díẹ̀ bẹ́yẹn, wàá bẹ̀rẹ̀ content creation. Wàá gbaṣẹ́ fáwọn èèyàn. Wàá gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàre. Iṣẹ́ mi tí o tún lè ṣe ní ẹ̀gbẹ́, òun ni eléyìí tí à ń pè ní dry cleaning àti laundry. Alágbàfọ̀ ló ń pè, alágbàfọ̀. Àwọn alágbàfọ̀ ò nílò washing machine kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ alágbàfọ̀. Kò dẹ̀ ń ṣe iṣẹ́ ìdọ̀tí rárá. Iṣẹ́ alágbàfọ̀ tí o lè máa rò pé iṣẹ́ ìdọ̀tí ó láwọn kan fi ń jẹ lọ́ńdọ̀ òyìnbó. Ṣùgbọ́n kó tó dé lóyìnbó tó fẹ́ fi máa jẹ lọ bẹ̀rẹ̀ láti sìn lọ. Tómi wá ti wà fún àwọn ọmọ iléèwé. Most times tán bá wà ní hostel, bí wọ́n wà níbi tí wọ́n jọ ń gbé pẹ̀lú àwọn èèyàn wọn, ibẹ̀ máa lómi. Kò bá jẹ́ omi kànga. Tómi ẹ bá ṣàtìmọ́ tí ò ní báṣọ jẹ́, wàá gbaṣẹ́. Tó bá ti gbaṣẹ́, wàá fọṣọ, wàá sà. Wàá rọra wá bó o lo electric iron, wàá lo iron tá à ń gbé sórí stove, wàá máa nù dáadáa ni. Àìmọye tẹ́ pé ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ kó tó mọ̀ ìwọ náà
wàá di pé o ti dẹni gíga ń di ẹ̀ o. Alágbàfọ̀ gbaṣọ àwọn èèyàn kó máa fọ̀. Ó láwọn tẹ́jọ jẹ́ student tẹ́ kì í ṣẹgbẹ́ student kan lẹ́gbẹ́ tẹ́gbẹ́ kò ráyè láti máa fọṣọ máa ń gbé lọ laundry ni wàá pè. Nígbà tá a wà lọ́stẹ̀l ńgbà yẹn Queensor ní UI àwọn ìyá yẹn náà máa ń fọṣọ àwọn student wọ́n á kànlẹ̀kùn any work ẹlòmíì kò ń ṣe any work láti mọ̀ pé iṣẹ́ tán ń ṣe nìyẹn tó bá ti kànlẹ̀kùn báyìí wọ́n fẹ́ fọṣọ léni àmọ́ wọ́n aṣaṣọ síta student aṣaṣọ síta wọ́n á fún wọn nígbà yẹn wọ́n ṣe 20 naira per cloth nísìnyí kò sẹ́ni tó ṣe 20 naira per cloth wọn 100 naira 200 àwọn student ti dolówó 500 fáṣọ míì gan kó tó mọ̀ ó ti dolówó ń di ẹ̀hún wọ́n máa fi yẹn pọwọ́ dà lẹ́gbẹ̀ẹ́. Fún àwọn òṣìṣẹ́ ẹ lè ṣe ní ọjọ́ Saturday weekend ẹ lè ṣe ní Sunday ẹ máa sọ pé alágbàfọ̀ ni yín o ẹ máa fi yẹn ṣe tọrọkọ́bọ̀ tó ń wọlé láti ibẹ̀ yẹn náà ó máa ní nǹkan tó ń gbọ́ nínú ayé èèyàn. Eléyìí tí èmi tún ṣe nígbà tí mo wà ní iléèwé òun ni ushering mo dẹ̀ ṣe ń ṣe nísìn kò sí bá ṣe dàgbà tó owó lówó ń jẹ́. O lè ṣe ushering as extra hustle. Àwọn party tá ń lọ ẹ máa rá àwọn kan tó máa ní welcome to the event ẹ káàbọ̀ sí ìgbéyàwó yìí ẹ káàbọ̀ tán wọn máa sọkà ibi ilẹ̀ máa jókòó sí o ibi báyìí ní kẹ́ ṣe o àwọn usher nìyẹn. O lè ṣe ushering gẹ́gẹ́ bí nǹkan ẹgbẹ́ tó máa mú wọlé. Ṣé rí àwọn usher yẹn ìmí inú wọn 15,000 ló mú lọlé 20,000 tẹ́ bá wà ní àwọn ìlú tó tún ṣe yẹn usher mi 50,000 ló pa lọlé fún iṣẹ́ kan tó ṣe. Àbí kò ṣe waiter àwọn tó máa ń dáná wọn ṣáà lè gbé oúnjẹ lórí kán lọ gbé fáwọn tó fẹ́ jẹ èèyàn kan àwọn kan náà máa ń pè tó máa bá wọn serve àwọn èèyàn waiters servers ní event. Àwọn iṣẹ́ tó ṣe nígbà tí mo jẹ́ student bí mi ṣe ga tó yìí mo máa ń ṣe ushering ó dẹ̀ gbó wọlé bí mo ṣe dàgbà tó yìí mo ń ṣe event coordinator. Àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn òun ni ó máa ń pa owó wọlé lẹ́gbẹ̀ẹ́. Àwọn iṣẹ́ mi tá tún lè ṣe ó jọmọ́ ilé tí mo ti sọ tẹ́lẹ̀ nígbà mo ní a lè ṣe alágbàfọ̀ o lè ṣe cleaner báyọ̀ nu yàrá kò ń ṣiṣẹ́ ìdọ̀tí iṣẹ́ tó níyì ni ó máa pè kó lọ jalè lọ ṣiṣẹ́ kó máa báyọ̀ nu ilé báyọ̀ nu yàrá wọn àjẹ́ ń báyọ̀ nu yàrá yín lé ní wọn á fún yín lówó. Ìmí ni òkìrìkà mélòó nu wa ló ń wọṣọ tuntun àìmọye ṣé rí àwọn táwọn wò lókè yẹn àwọn náà ń wò kìrìkà ẹ má sọ pé mo sọ fún yín o òkìrìkà lọ sí fún àwọn tó wà ń bàdàn rí tèmi báyìí bá dájí wá ti lọ sí Dùgbẹ̀ àlọ sí Dùgbẹ̀ aláwo o lè gba nọ́mbà àwọn tó ń tajà gan bẹ́ẹ̀ pé ọjọ́ tẹ́ bá ti fẹ́ ṣí bẹ́ẹ̀lì ẹ jẹ́ kí n mọ̀ torí nísìn rántí pé díẹ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ tó bá sì lówó bẹ́ẹ̀lì ó lè gbé ṣùgbọ́n mélòó ni wà ló lówó bẹ́ẹ̀ wá lọ ìwọ ni wà tó kọ́ débẹ̀ wá ti ṣàwọn aṣọ tẹ́ pé ìmí inú wọn gan sì máa ń ní lébẹ́ẹ̀lì lára wàá bẹ̀rẹ̀ sí ta fún àwọn ará ibiṣẹ́ ẹ máa ta fún àwọn ọmọ iléèwé tẹ́jọ wà léèwé ẹ máa ta fún àwọn ará àdúgbò tó bá tẹ̀ ti mọ̀ pé aṣọ tó ń ta aṣọ gidi ni wọ́n máa padà wá ní. Òkìrìkà kò sẹ́ni tí òun wò kìrìkà ọ kò sẹ́ni tí ò wọ̀ rí àwọn kan lè wà tán wọ̀ rí o ṣùgbọ́n àpọ̀ láwùjọ rárá òkìrìkà máa ń mú owó wọlé. Iṣẹ́ mi tí a tún lè ṣe òun ni iṣẹ́ graphic designing o lè kọ́ online àwọn tẹ́ pé àwọn àwòrán tí a máa ń wò bóyá àwọn ilé ìjọsìn ṣe program àwọn àwòrán yẹn ní àwọn student environment tó bá ti fẹ́ ní program àwọn àwòrán yẹn ẹ lè ṣe. Mo mọ̀ pé àwọn èèyàn máa ní tí bá ti lọ sí online ChatGPT máa bá mi ṣe àìmọye àwọn tẹ́ pé ChatGPT ló ń bá wọn ṣe tọ́jú ẹ̀sìn gbowó ẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe fún gbogbo èèyàn kan ló mọ̀ ọ́ lò. Graphic designing ó wá easy tó bá jẹ́ pé o fẹ́ kọ́ ni o lè kọ́ gbogbo ẹ̀ online ó simple díẹ̀díẹ̀ ni wọ́n ṣáà ti mọ̀ náà kan pé nǹkan tí mo fẹ́ ṣe ni wà dẹ̀ ṣe ó máa yọrí. Mo lérò pé àwọn nǹkan tí mo sọ fún wa lénìí a máa mú lò ní àwùjọ. Orúkọ mi ni Adéláyọ̀ èmi dẹ̀ ni ọmọ Yorùbá yín tòótọ́. Ẹ má gbàgbé láti ṣalábàápín àti láti jẹ́ kí àwọn èèyàn rí fọ́nrán yìí ní gbogbo àgbáyé. Ẹ ṣé o.